tọ́lọ́run ẹni tó ṣe kìràkìtà lórí tọ́lọ́run kódà ẹni tó ń kọ́ ọmọ kéwú kọ́lá ẹni tó ń kọ́ ọmọ kéwú náà mùjáhìdù òun náà ń gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run náà ni. àwọn onísúfí àwọn onísúfí gbogbo ojúdù wọn àìsùn ìmàdápọ̀ Ọlọ́run máa ṣe gbogbo àìsùn wọn àwọn náà ń gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run náà ni. ìmá fi gbogbo ògbà rántí ìwọ́n gbogbo ìgbà rántí Ọlọ́run jihadu ni gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run náà ni. so gbogbo nǹkan tó ń jẹ́ jihadu yẹn gbogbo nǹkan tí ń jẹ́ ìgbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ni èèyàn fi rà lèyàn fi rà á èèyàn sì fi owó èyàn fi owó ó fi rà èyàn fi rà á. àdísìkò tó ṣe tó ní alimalu mali wàlìjánẹ́tù jannati èyí tó ní àdísìkò Ọlọ́run sọ pé owó tẹ́ ní ní owó mi ni àlìjẹ́nà ni náà àlìjẹ́nà mi Ọlọ́run náà ni ẹ wá fi owó tèmi Ọlọ́run fún yín ni ẹ fi ra àlìjẹ́nà mi Ọlọ́run. ẹgbẹ́ sílẹ̀ Ọlọ́run tó wà dání ọjà Ọlọ́run tó sọ pé wọ́n nù náà ni òun náà nù ni gbogbo ìtẹ́ ìṣe yìí sílẹ̀ Ọlọ́run ìbá Ọlọ́run ṣòwò ìbá Ọlọ́run ṣòwò láti fi ra àlìjẹ́nà ni èyí Ọlọ́run kọ́kọ́ ṣe kó ta fún Ọlọ́run kọ́ ta àlìjẹ́nà náà fún yín. ẹni tó bá bá ṣòwò kò ní jẹ́ ẹni tó bá bá Ọlọ́run ṣòwò kò ní pàdánù. àìní pàdánù ní kéèyàn rírì àlùkìyámà jẹ àìní pàdánù nìyẹn ní kéèyàn ó rí èrè àlùkìyámà jẹ. ẹni tí ò bá rírì tọ̀hún jẹ ló ṣòfò ẹni tí ó bá rírì tọ̀hún jẹ ni òun ló ṣòfò. أنبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا ẹni tó kù fún ojú òní òfò ẹni tó pòfo òun ló ní Ọlọ́run níjà pòfo èyí tá à ń ta gbogbo ìgbìyànjú gbogbo ìgbìyànjú wàhálà náà tá à ń ṣe wàhálà rẹ tá à ń ṣe tá à lọ tá à ń bọ̀ àwọn jákúmálù àwọn jákúmálù ní ọ̀rọ̀ Ìlọrin láti wá láti Ìlọrin láti wá láti Ìlọrin sẹ́kọ̀ọ́ àbí láti lọ láti Èkó àbí láti Èkó lọ sí Ìlọrin èyàn dà ní ẹ̀sìn tààrà èyàn dà ní ẹ̀sìn tààrà. àwa ti fẹ́ sinmi pé àwọn bàbá náà ti fẹ́ sinmi pé àwọn ń pa àlọrin àwọn làwọn bọ̀ ni. ó ṣe ń bá sọ́ọ́lì àwọn abánisọ́ọ̀lì yìí ni àwọn bàbá làwọn ń bá wọn sọ́ọ̀lì sí. ọ̀rọ̀ Ìlọrin o Ìlọrin o máa lọ máa bọ̀ so wàhálà ńlá ni wàhálà ńlá ni jẹ́ ìrìn lo wákàtí mẹ́jọ ní olú wákàtí mẹ́jọ lójú ọ̀nà tí ó jókòó kalẹ̀ àwọn gbogbo ẹ̀ náà àwọn gbogbo ẹ̀ náà àti jihadu àwọn ajóolé márùn-ún àwọn ni wọ́n ní kárànkó àwọn kárànkó lórí mi àti jákúmálì Ọlọ́run wà òpẹ̀lẹ́ Ọlọ́run bá òpẹ̀lẹ́ sí yóò jà bá mi tó lérè Al-Qur'an Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Alhaji Ismail ọ̀nà ọ̀pẹ̀ bẹ́ẹ̀ lóyìnbó kọ́lọ́ àbí Nàìjíríà Ìkẹjà Ìkẹjà ń bíbá yìí ẹni dáadáa ni ẹni tó ń ṣe fún ó ṣe fún àwọn ẹ̀sìn alúnáka àtàwọn tó pọ̀ bẹ́ẹ̀ náà ló ṣe fún gbogbo àwọn tó ń dúró tì í gbogbo àwọn tó ń dúró ti wọ́wọ́ yín bẹ́ẹ̀ àwọn náà là ń sọ ìná owó sì ṣòro ná owó sì ṣòro ná owó ṣòro rí Yorùbá ní irun mú lówó Yorùbá ní irun mú lówó kò sí fàtú ìyẹn ni pé tó bá dọ́wọ́ yẹn ó ṣòro mú jáde ẹni tó bá ń lè mú ayé fàtún nẹ́sì tó ní so lèyàn máa fi yìn tí ó bẹ̀rù Ọlọ́run náà sì fi yìn irú wọn kọ́lọ́n kó ṣàánú wa Ọlọ́run òròyìn ẹni tó ń gbà ẹni tó ń ná lọ́lọ́run ròyìn gbogbo wọn tí wọ́n ń ná yìí gbogbo wọn tí wọ́n ń ná yìí
Ọlọ́run èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. èyí tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọláyà nígbà. Ọlọ́run fi ṣẹ̀san fún yín, Ọlọ́run fi pààrọ̀ fún yín, ọláyà nẹ́gbà Muhammad. Náà dànù. náà dànù. náà dànù. Àwọn tí kò bá yé. àwọn tí ò bá yé. Wọ́n máa wò pé ẹni tó ń ná sójú ọ̀nà bí. wọ́n máa wò pé ẹni tó ń ná sójú ọ̀nà lọ́hùn wọn máa wò pé bí àpá ni. Àbí kò mọ nǹkan tó ń fowó ṣe. àbí kò mọ nǹkan fowó ṣe ni. Nǹkan tó ń fẹ́ rà ló mọ̀. nǹkan tó ń fẹ́ rà lọ́mọ ní fi ń na bẹ́ẹ̀. Ló fi ń ná bẹ́ẹ̀. ló fi ń na bẹ́ẹ̀. Ìjọ téèyàn ó padà bá nǹkan tó ń rà. ìjọ téèyàn ó padà bá nǹkan tó ń rà ni. Owó ò ní wúlò mọ́. ìjọ náà owó ò ní wúlò mọ́. Illa man ata Allaha بقلب سليم. tí ó wúlò ní. ní tí ó wúlò nù ni. Ọlọ́run bá kó ajẹ́ kẹ bá níbi tí ó ti Ọlọ́run jẹ́ bá níbi tí ó ti lérè. ọláyà Al-Qur'an. Èyí tí ó ń tọ́lọ̀ ní lọ́dọ̀ tí ó máa fi pààrọ̀. èyí tó lọ ní lọ́dọ̀ tí ọmọ fi pààrọ̀. Ó máa fi pààrọ̀ fún yín. Ọlọ́run ọmọ fi pààrọ̀ fún yín. Inú wọn náà ni nínú wọn náà ni sáré sọ́ọ̀rì yìí. àtàwọn tó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àtàwọn tó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọlé márùn-ún náà. ájọ ń lẹ́wọ̀n náà. Ìyóò náà máa ná bẹ́ẹ̀. òun náà máa ń ná bẹ́ẹ̀. Àtàwọn tó tún kú bẹ́ẹ̀. àtàwọn tó kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àmúra. àmúra. فخر wákàtí ìwúlàmọ́. Gbogbo wọn. gbogbo wọn. Aláàjì ọba wa. Ọba onípẹ̀. ọmọ onípẹ̀. Wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ṣe dára. Ọlọ́run fi rẹ́ra kárí. Wọlá Ṣéka Adam. ọlọ́run àwọn ṣe káàdà. Tìtorí ẹ̀. nítorí ẹ̀. Orí ẹ̀. tẹ́ ẹ torí bàbá wa ṣe káàdà pẹ̀lú tẹ́ ti ń dá ẹ̀sìn àdúnákà lóhùn. Òun náà ló gbé yín wá bá. olóògbé yín wá. Ọlọ́run kó wọlá wọn kó wọlá àlùbáríkà. ọlọ́run wọlé àwọn ṣe káàdà wọn náà kọ́ wọlé àlùbáríkà wọn. Ọlọ́run kó bùn wá lálùbáríkà wọn. ọlá fàtàhà. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Bẹ́ẹ̀ ni kájú ẹ̀ náà. kájú ẹ̀ náà. Àmì lọ sí ààrẹ gbà dáadáa. bàbá ní ọkàn wọn lọ sára nígbà táwọn ṣàdúrà táwọn dákọ̀ ń kálukú. Òun náà ọ ti débi. òun náà ti dé bíbà yìí tẹ́lẹ̀. A ṣàdúrà fún. àwọn bàbá ṣàdúrà fún. Òun náà sì lẹ́tọ̀ọ́ sádùá. òun náà sì lẹ́tọ̀ọ́ ṣàdúrà. Ó lẹ́tọ̀ọ́ sádùá. ó lẹ́tọ̀ọ́ ṣàdúrà. Èèyàn dáadáa náà. èèyàn dáadáa ni. Kọ́lọ́n kó gbogbo àdúrà tá a ṣe. gbogbo àdúrà táwọn bàbá ṣe ọlọ́mọ tàbùrọ̀ yà ṣe. Kó pín òun náà. kó pín òun náà ń bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ tọ́kàn wa máa tún lọ sáré. gbogbo ẹni tí ọkàn bàbá tún máa lọ sára ẹ̀. Kọ́lọ́n kó wọlé ààyè yìí. ọlọ́kọ̀ wọn láàyè yìí. Kádùá òun máa bá kálukú. kájú àwọn náà máa bá kálukú wọn. Ọmọ kálukú. ọlọ́run mọ̀ wọ́n sì mọ kálukú. Alimun bil jumla ọ̀hẹ́niyàn àti tafsir. Sọ̀rọ̀ lábá di gbogbo ẹ̀ papọ̀. bàbá di gbogbo ẹ̀ papọ̀. Àkó síwájú. gbogbo ẹ̀ wá akó gbọ̀rọ̀ wá síwájú ẹ̀. Ọmọ bó ṣe fẹ́ yanjú ti kálukú. ọmọ bí ó ṣe yanjú tó kálukú fún. Tiwa ni káwọn aṣá dì í lù. tiwa ni káwọn fẹ́ dì í síwájú ọlọ́run bẹ́ẹ̀. Gbogbo bá ṣe ń pín lẹ́yọ kọ̀ọ̀kan. kó bá ti ń pin lẹ́yìn kọ̀ọ̀kan ni. Ọlọ́run tayọ bẹ́ẹ̀. ọlọ́run rọrọ̀ tayọ bá ní. Ó ti mọ. ó ti mọ bò lánàá ó ti mọ kí la fẹ́. Yóò sì ṣe kàtà. yóò sì ṣe tá a fẹ́ fún wa. Ọláyà Al-Qur'an. ọlọ́yà Al-Qur'an. Ọlá subhana rabbika. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله. Àwa ṣe bísímìlláhì mẹ́ta. káàdé bísímìláhì mẹ́ta. Kúrò Allahu mẹ́ta. kúrú Allahu mẹ́ta. Fún àwọn bàbá Sheikh Adam. fún bàbá ṣe káàdà. Kí ẹ máa jẹ́ sàárà àdúrà tá a ṣe. kí yẹn máa jẹ́ Àlùbáríkà. sàrà àdúrà tá a ṣe. àtẹ̀yí tí a fi àlùbáríkà wọn tọrọ. Èyí tó ta bá ṣe fún ẹ. ètò àbá ṣe fún wọn ni. Àwọn náà ó ṣe padà fún wa. àwọn náà ó ṣe padà fún wa. Èyí tó bá ṣe padà fún wa. èyí tó bá ṣe padà fún wa ni. Yóò máa jẹ́ àdúrà fún àdúrà táwa ń ṣe. yóò tún máa jẹ́ àdúrà fún àdúrà tí àwọn bàbá ṣe. Tá à ń ṣe fúnra wa. tá à ń ṣe fúnra wa. Bismillah kul huwa Allah. bisimilayi mẹ́ta kúrú Allahu mẹ́ta. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. kọjá kò méjìlá sí a ṣe lè ilá fi ẹyọ kan sí Salatul Fati wọn ju Salatul Fati lẹ́yìn ẹrù Ọlọ́run kan ó ní èèyàn méjì ni ó láyé ó yàwó tí wọ́n wà wòran rẹ̀ àkọ́kọ́ ẹni tí bá ń fi ahọ́n gún bàbá wa Sheikh Adam láìdá ayé ó yàwó wípé tani tó ń dàpọ̀ Sheikh Adam ń bẹ̀rù èrò ó pè tí lérí ẹlẹ́ẹ̀kejì ẹni tí bá ń yí bàbá ayé ó yàwó àwọn méjì náà wọ́n gbé bàbá lórí àmẹ́ni tí ń fẹnu gún wọn láìdá ayé náà ni ó fojú náà pa àmẹ́ni tí bá ń fi ahọ́n rẹ̀ yìn bàbá àti fi ròyìn iṣẹ́ wọn tí wọ́n ṣe láì fi kún láì sì yọ kúrò mbẹ̀ bàbá bá fi kún ṣe bàbá tá a yọ kúrò mbẹ̀ dédé tí wọ́n ṣe ni ó kojú owó irú ẹni bí ayọ́yàwó kọ̀ wá ní sunkún ò ní fojú gbé sunkún inú ẹ̀ ni Ọlọ́run ní kí àwọ̀ wà inú ẹ̀ ni tí Ọlọ́run ní kí wọ́n mọ rírì iṣẹ́ bàbá tá a sì ń fa àlùbáríkà bẹ́ẹ̀ tọrọ a sì ń rápẹ̀rẹ̀ àlùbáríkà náà ní ara wa tó làkàtúntà fún yìí bàbá táwa ń wò lónìí yìí àwọn náà ni bàbá àtàná fọ́tò táwa ń wò náà nù èèyàn méjì ni máa wo fọ́tò ẹlòmíà máa wo gíláàsì èèyàn méjì ni máa wò ẹlòmíà máa wo ẹnu gíláàsì yóò wá wò pé gíláàsì ṣe fáyìn tó yìí kó wọn lẹ lóko kọfọ gbogbo ẹni bá mú lóko bẹ́ẹ̀ gbogbo ntọ́lọ̀ ń ṣe fún un ní kọ́lọ̀ wọn bàjẹ́ ọwọ́ ba òun náà jẹ fún rẹ ẹlòmíràn wọn awo rẹ nínú gíláàsì wípé gíláàsì yìí mà fi tì mí púpọ̀ ara mi ní rí bẹ́ẹ̀ yìí tí sì ń da yìí àwa ń ríra wa lára bàbá ayé sì ń ríra wa lára wọn àwọn náà là wà ń kúrú là ń tà jẹun bàbá là wà ń tà jẹun bàbá débi kan bàbá dàpọ̀ Sheikh Adam àkókùn bàbá dàpọ̀ bàbá mùdírù àkówá òkun bàbá ń ta àgbà nulẹ̀ bàbá náà ní àbúkọ maka yẹ́sẹ̀ àdúnákà náà maka látọ̀dọ̀ kájú ẹ̀ wọ́n lálùbáríkà bàbá náà ní òun fi maka náà kalẹ̀ bàbá yìí náà gbogbo tó filẹ̀ mọ́ wá bí bàbá yìí pé sẹ́yẹ kéwu ni ó lóun ò kéwu kéwu mọ̀ lẹ́sẹ̀ wá ó lóun ò kéwu àmóhun àbí pé Sheikh Adam nínú rìsáàsì òun ó ní Sheikh Adam ó lẹ́pẹ́lẹ́ rẹ̀ wọ́n ní ọ̀la àwọn náà kó owó Islam nílẹ̀ Yorùbá ní Nàìjíríà láfíríkà àti gbogbo ayé wọ́n lẹ́nu tóun rí náà tóun fi ní bàbá yìí lòun ọmọ tẹ̀lé wọ́n lẹ́nu tóun rí nù ẹni tó yọ̀ǹda mọ́sálásí ìlú èbó lòun wà ó lóun ò rí bàbá rí ó lóun ò dé ìyá yìí ó ní kọ́dà níjọ́ kan òun gbé bàbá àwọn onírú wípé òun kí wọn bá dà wá òun disturb mi mọ́ èmi ń ka tíra èmi ò ráyè èmi ń ka tíra níbi ò ráyè mọ́ pé ó ní àmọ́ kó dùn ó ní ìfẹ́ tóun ní sí wọn àlẹ́ bẹ́ẹ̀ yẹn bá bú Sheikh Adam tóun bá wà Nàìjíríà ó lóun wọn ná owó lélẹ́rí kí wọ́n ti mẹ́wọ́n kò sì kéwù tó àlùbáríkà àwọn náà ní gbogbo wa yìí jẹ́ gbogbo àwọn tí ń fún wa ní nǹkan wọn ò torí nǹkan kan fún wa torí àbáwá yìí náà ọlọmọsàdì àríyìn pẹ ọlọmọsàdì ẹpẹ fún wa láti jẹ àpò méjì Salatul Fati ìwájú Salatul Fati lẹ́yìn lèyí láfi ẹyọ kan ọlọmọsàdì àrí àǹfààní jẹ pẹ ọlọmọdé àrí ẹmí yín lòpẹ àlùbáríkọrà wọn fi nǹkan kan sí àlàáfíà wọn fi nǹkan kan sí ẹmí gbogbo tẹ ẹ wá dáwọlé láàyè yìí ọlọmọsàdì ọyọrí níbo míì náà ọlọmọsàdì ọyọrí ní jẹ pé iṣẹ́ bàbá wa Sheikh Adam yìí náà ni ẹ ní nǹkan kan mí tẹ ẹ rán ní gbogbo tí ń jẹ ojú ayé ni mo fi sọ́ǹpì kan pé bàbá wa ní al-umru dhari ní Sheikh Adam bàbá Sheikh Adam ẹ̀mí tí wọ́n ń lò ó bọ̀ wá àwọn náà ní ń lọ di sí torí kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ ọlọmọsàdì àrí bàbá pé gbogbo sẹ́yìn bá wà kalẹ̀ kó jẹ́ ojú ẹ̀mí yìí náà ni ó ti kalẹ̀ ọlọmọsàbá wa yọ̀ǹdẹ́ ẹ̀mí bàbá wa kó fi àlàáfíà ara èyí tó pé ọlọmọsàbá wa dùgbò ẹ̀ fún yín wọ́n fi nǹkan kan sí àti gbogbo àwọn bàbá wa tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọn lórí bàbá wa chief of staff yé kárí gbogbo àwọn azatisa nínú ọgbà yìí àtàwọn azatisa ní gbogbo marakisu pátá tá à ń ṣe tààyè yìí ọlọmọdé ọba jẹ fẹ́ tẹ̀wá barikola Muhammadu Rasulullah àkàtì àpò méjì Salatul Fati wájú Salatul Fati lẹ́yìn ìdílé àdìgbà ọlọmọsà yìí bẹ́ẹ̀. اللهم صل على سيدنا ناصر لك بلاك ولا هادي الى صراطك المستقيم وعلى اله حق قدره
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما wákàtà dáńbẹ̀ wọn ká tó dáa mùdírù máa bá ṣe é lọ. مدير ما بشر àwọn tí ẹ sọ̀rọ̀ wọn yìí. àwọn tí ẹ sọ̀rọ̀ wọn yìí. ẹni tó ń pè mí tí. ẹni tó ń pè bàbá tí bàbá ní pè mí ń ka tíra lọ́wọ́ ní bísí. ó tẹ́ksì mi. bàbá ní kó kẹ́niyàn tẹ́ksì àwọn ní mẹ́sẹ̀jì. kó wá sọ pé látọ̀dọ̀ lágbájá. kó wá sọ pé látọ̀dọ̀ lágbájá. so because ẹlòmíì nǹkan máa pè mí. bàbá ní ẹlòmíì nǹkan máa pè àwọn. mo àsìkò tí mo bá ń ṣe nǹkan kan lọ́wọ́. àsìkò tí bàbá bá ń ṣe nǹkan lọ́wọ́. láti pé kìnnì tí wọ́n bá da ìfàtì mi. tí wọ́n bá da ìfàtì bàbá kú bẹ́ẹ̀ wọ́n làwọn ò mọ̀. so àìmọye èèyàn ló pọ̀. àìmọye èèyàn ló pọ̀ bẹ́ẹ̀. tó nífẹ̀ẹ́ Ọlọ́run lára. tó nífẹ̀ẹ́ Ọlọ́run lára bàbá. àìmọye ẹlòmíì náà ló wà bẹ́ẹ̀. àìmọye ẹlòmíì náà ló wà bẹ́ẹ̀. àdúgbò Ọlọ́run ni. èèyàn ò dá kálukú mọ̀. so ta lè yán dámọ̀ bẹ́ẹ̀. so àwọn kan tí àdá sí pé wọ́n máa ń fi fóònù dààmú mi. àwọn kan tí bẹ̀rẹ̀ pé wọ́n máa ń fi fóònù dààmú bàbá ni. ẹ sọ̀rọ̀ kíní kan. ṣé kíní wá ni. irú wọn kódà ó jẹ́ kí n máa fẹ́ gbé kọlù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí kọlù tó máa wọlé fún mi tí mo ní gbé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí kọlù tí ó wọlé fún bàbá tí wọ́n ní gbé ṣùgbọ́n gbà tó ti di bá ní. gbà tó di pé ẹlòmíà pè á. ẹlòmíà ó pè yóò máa gbé bóyá máa ṣe pé. lórí kọ̀dọ̀ ya ìṣẹ̀yà. lórí àwọn ọ̀rọ̀ tó yẹ pé ìyàpẹ́lú bẹ́ẹ̀ lẹ́nu òkò lérí ẹ̀. so but tó fẹ́ máa wá fọ́ọ̀sì mi. ó fẹ́ máa fọ́ọ̀sì bàbá. síkírà tiẹ̀. lẹ́ni pé ibi tí wọ́n lọ òun ni kí bàbá lọ. àbí tó máa ṣe pé lórí ẹ̀ tó máa gbé ewu. àbí tó máa gbé ewu. mo bá mi wá fẹ́ máa gbé ewu. látara bẹ́ẹ̀ ni bàbá òfin máa gbé àwọn nọ́mbà kọ̀ọ̀kan tí wọ́n bá ti mọ̀. bàbá ò ní gbé. àfi tí n bá ń retí kọ́ọ̀lù mi. àbí tí bàbá bá ń retí kọ́ọ̀lù mi. Sára ṣe pé mo mọ̀ pé ẹni yẹn ó lè pè mí mi ìdẹ̀ ní nọ́mbà ẹ̀. Pé ẹni yẹn lè pe bàbá wọn ò sí ní nọ́mbà ẹ̀. So tí n bá ti gbọ́ ẹ̀ló. Táwọn wá ti gbọ́ ẹ̀ló. Tí bàbá ti jọ ẹni tí wọ́n ń retí ni. Dákun arákùnrin yìí mo bí sí. So irú bẹ́ẹ̀ yẹn. Irú bẹ́ẹ̀ yẹn. Òun ló irú àwọn tó bá wá. Irú ẹni bẹ́ẹ̀. Tó bá wá so tí bá ti mọ̀ tó bá ti ń sọ̀rọ̀ mi. Tó bá ti ń sọ̀rọ̀ mi. Èmi ò ní because kí n máa wá dá lóhùn kó máa wá dá ìfàtì. Ká bàbá wọn á dá lóhùn kó wá dá ìfàtì wọn kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ ni. Divert attention mi. Divert attention wọn. Lórí nǹkan tí mo rán lọ́wọ́. Èmi ò ṣe kí n fẹ́ gbé kọ́ọ̀lù. Làwọn àwọn èèyàn gbé kọ́ọ̀lù mi. Ọ̀yẹ́ kí ọba ti wá mọ̀ pé látara. Ìwé ní ẹ̀ bá ti mọ̀ pé látara alágbájá yìí ló ti pè. So èèyàn ó mọ bó ṣe fẹ́. Èèyàn ó mọ bí ó ṣe dá lóhùn. Bó ṣe rí nù ni. Torí bẹ́ẹ̀ kẹ́yìn náà context bàbá wọ́n sọ pé látọ̀dọ̀ lágbájá. Ajá. Orí ìjókòó náà lọ. Báyìí sọ́ọ̀dì.
Bash by bash. Oh, como eu sei mesmo. Bash by bash. Wọ́n rò pé mi mọ̀ ṣe bá dùn. Yes. Oya, ẹ̀yin náà máa bọ̀ sá. Mr. and Mrs. ẹ̀yin náà máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ rẹ̀. Àwọn jákèmá ti yà. Ẹ̀yin jókòó tí yes wà bẹ́ẹ̀. Ẹ̀yin máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ báyìí. Ẹ̀yà. Ẹ̀yẹ kan náà. Kan náà ṣó. Oya. Àlejò kẹta àbí yes. Oya, halas. Oya máa fẹ́ máa bọ̀. Àṣẹ wa kú wa kan ya. Kuye báyìí dára ni o. Wo ní fọ́tò yẹn? Wọ́n ní fọ́tò yẹn set kan náà ní gbogbo àwọn bíbá yìí. Àwọn tó wà lọ́wọ́ ọ̀gbọ̀n. Ń bọ̀ ó ṣe àwọn náà ṣiṣẹ́ tiẹ̀. Àbá dìde. Yes. Ń bọ̀ wá. Ṣé ẹ fẹ́ gbé ìwé sí? No, yes, ẹ palẹ̀ bẹ́ẹ̀ rí náà. Yes. Jackman. Wọ́n fọ́tò wọn sí tí ó fún wa. Jackman. Ṣé Jackman? Ṣé ká kíkẹ́ kó bẹ́ẹ̀? Ever text a message. So my store number. Ó fẹ́ kí nígbà tí mo wọlé ṣùgbọ́n ojú mi ń gbé àmì kámẹ́rà mi ojú náà kò ní jẹ́ kí n ráyè rárá ẹ̀bọ̀lẹ̀ Adama
Ìwọ náà bẹ̀rẹ̀ púpọ̀ tẹ̀wá tó ti gbọ́n.